Náà wọ́n ní ọmọ ọsàn ló ń kó pọ́npọ́ báyà ẹ̀ right wọ́n dẹ̀ ní tí etí ò bá gbọ́yìn kì inú òun bàjẹ́ wọ́n fẹ́ bá yín ní jẹ́ lẹ́yìn lẹ́yìn ọmọ aláṣìṣe yìí ẹ pera yín ní ọmọ Yorùbá. ẹ wo gbogbo nǹkan ṣẹlẹ̀ ń lu yìí pressure ti wà. ẹ jẹ́ ká wá padà sínú èdè Yorùbá a máa wá rí wípé àwa tí wọ́n ń pè lọ́mọ Yorùbá yìí a kì í ṣọmọ Yorùbá o wàláhì wọ́n ti gbé wa ní gógó nítorí wípé nínú ìtàn Odùduwà a kì í ṣe Yorùbá afarapẹ́ Yorùbá ni. ará àdúgbò tuntun dìde o. Náà nínú àwọn ìtàn a rí wípé ọba Kásírọ̀ ó bí àwọn ọmọ tó pọ̀ nínú àwọn ọmọ tó bí ni Dẹ̀mùrúdù wà tí àwa ń pè ní Lámúrúdù ló wá bí Odùduwà ló wá rìnrìn òfò wá sí Ilé Ifẹ̀. I'm the only man that can talk to anybody anyhow and nothing will happen. ẹ má gbàgbé o Odùduwà ò kì í ṣe ọmọ Yorùbá o ó ń rìn bọ̀ láti Mẹ́kà wá sí Ilé Ifẹ̀ ni o ẹni tó dẹ̀ ń bọ̀ láti ilẹ̀ Lárúbáwá èdè kí ló máa sọ èdè Lárúbáwá. Reason am now. ní ìgbà tí Odùduwà dé Ilé Ifẹ̀ Odùduwà bá àwọn nǹkan ní Ilé Ifẹ̀ ni o kì í ṣe wípé Odùduwà ló tẹ Ilé Ifẹ̀ dó rárá o lára àwọn tí Odùduwà bá ní Ilé Ifẹ̀ àwọn náà ni Ọbalúfẹ̀ Ọbalọ̀ràn Ọbaláyé Ọ̀rúntọ́ Ọbadìó Ẹlẹ́sìjẹ Ẹjẹ̀sì Ọbalúfọ́n Ẹ̀jìó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbà mi ìfàsí mi mọ̀ gbà mí. èdè tí wọ́n ń sọ nílé Ifẹ̀ nígbà náà èdè náà ló ń pè ní ọ̀rọ̀ Ifẹ̀ lénìí ọ̀rọ̀ Ifẹ̀ fẹ́ farajọ èdè Yorùbá tí ẹ bá rí ọmọ Ilé Ifẹ̀ tó mọ ìtàn Ilé Ifẹ̀ ẹ bi wípé kí ni wọ́n ń pè ní ọ̀rọ̀ Ifẹ̀ yóò ṣàlàyé yẹn fún yín ibẹ̀ kọ́ là ń lọ lénìí. Now ìdí tí mo fi sọ wípé Odùduwà ò kì í ṣe ọmọ Yorùbá ni wípé Odùduwà tá à ń pe Odùduwà yẹn kò kì í ṣe orúkọ Odùduwà nìyẹn o ẹ̀ka aládẹ hàn ní orúkọ tí Odùduwà ń jẹ́. It's not possible. It's not possible. Èdè Lárúbáwá dẹ̀ ni Odùduwà ń sọ Odùduwà ò sọ èdè Yorùbá nítorí ẹ̀ lẹ́ máa fi rí wípé nínú èdè Yorùbá lẹ́ni èdè Lárúbáwá náà wà níbẹ̀ báwo ló ṣe débẹ̀ with the influence of Odùduwà. What did you say? Yorùbá tá à ń pè lẹ́ni ṣé èdè Yorùbá ni Yorùbá rárá o ìpìlẹ̀ rẹ̀ náà ni ya arúbà nínú ibo ló ti wá nínú èdè Lárúbáwá ni. Allahu Akbar. Now àlàáfíà tá a máa ń sọ ṣédè Yorùbá ni rárá o èdè Lárúbáwá ni àlàáfíà wàhálà tá à ń sọ ṣédè Yorùbá ni èdè Lárúbáwá ni wàhálà túnfúlù ṣédè Yorùbá ni tíflù èdè Lárúbáwá ni màláíkà ṣédè Yorùbá ni rárá o èdè Lárúbáwá ni màláíkà ṣìnà la máa ń sọ ṣédè Yorùbá ni rárá èdè Lárúbáwá ni òun là ń pè ní zina. You will learn, and you will learn in the hard way. Èdè Lárúbáwá yìí ó wá pọ̀ nínú èdè Yorùbá bẹ́ẹ̀ débi tó jẹ́ pé èdè Yorùbá gan ò lè dá dúró láìsí èdè Lárúbáwá mọ́sàlán àlébù ṣédè Yorùbá ni alhim èdè Lárúbáwá ni baálé tó ń pè ní husband ṣédè Yorùbá ni baal èdè Lárúbáwá ni jímọ̀ jùmọ̀à sábàbí sábàb kádàrá kọ́dàr alámọ̀rí alámọ̀rí túbá táùbà alùbáríkà albárọkà sàdánkátà sọdáktà àdúrà àdúhàù wòlíì wàlíyì àṣírí àsírùn wákàtí alùwàt àlùbọ́sà albásọ̀l àrísìkí àrísìk ṣẹwárí pé èdè Lárúbáwá gan là ń sọ. Yéé mo gbé. ṣẹwárí wípé a kì í ṣe ọmọ Yorùbá o a kò fara pẹ́ Yorùbá ni nítorí wípé baba ńlá wa Odùduwà náà òun náà kì í ṣe Yorùbá. Ẹ ní sùn lálẹ́ yìí. Oh my God. tí kò bá ń ṣe ìrìn òfò tí Odùduwà rìn kúrò nílẹ̀ Saudi ṣebí Saudi là bá wà lẹ́nìí ní Saudi lẹ́nìí tí wọ́n bá bímọ ìjọba wọn máa bẹ̀rẹ̀ sí ní jẹ ọmọ náà lówó nítorí wípé àti kékeré ni wọ́n ti ń sanwó oṣù fún wọn àmọ́ ní Nàìjíríà ń bí tí wọ́n bá bímọ lẹ́nìí kódà ọmọ náà ló máa jẹ ìjọba lówó. ṣẹwárí wípé ìrìn òfò ìrìn ìyà tí Odùduwà rìn wá sí Ilé Ifẹ̀ ló fi kó bá wa báyìí ó ti mọ̀ ó ti dúró jẹ́ẹ́jẹ́ máa ti ṣe umrah àti hajj ní 73 times. It is what it is. It is what it is.